Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Tuesday, August 25 ọdún 2026 tá wà nínú èyí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ èèyàn. Kẹ́sì má gbàgbé láti follow wa látàrí pé ojoojúmọ́ là post irúfẹ́ fídíò báyìí fún olú ọmọ aráyé. Oníràwọ̀ iná tó kanra yan Harris tàbí láàrin March 21 sí April 20 lówùúrọ̀ ṣáájú ná ọ̀rọ̀ ọ̀ṣẹ́ yín òun ló máa lọ́kàn yín gbágbágbá. Àwọn kan tẹ́ fẹ́ ṣàmójútó rẹ̀ òun ló máa lọ́kàn yín gbágbágbá lọ́jọ́ tòní, tó ṣe é pé ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹfẹ́ máa yanjú àwọn kankan lọ́jọ́ tòní láti rí i dájú pé àwọn iṣẹ́ kan wà níyànjú pátápátá. Kò ní sí nǹkan tó jọ mọ́ procrastination lọ́wọ́ yín rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ó pọ̀ nù yín, ó ṣeé ṣe kí ẹ fẹ́ busy rẹpẹtẹ púpọ̀ lọ́jọ́ tòní lówùúrọ̀ kùtùkùtù. Lálẹ́ àwọn kankan tẹ́ máa mójútó lórí ọ̀rọ̀ kárí ayé lówùúrọ̀ ọjọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ tún máa fẹ́ máa gbéra yín gẹ́gẹ́ lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ kóra yín níjànú lówùúrọ̀ ọjọ́ tòní náà pẹ̀lú. Adájú gbà pé ẹ fẹ́ stain rárá, ẹ fẹ́ kí nǹkan kan yín lára rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é kó dára púpọ̀ kẹ́ fi rí dájú pé ẹ fálẹ̀ mọ́ iṣẹ́ yín lówùúrọ̀ kùtù. Ṣùgbọ́n tó bá ti ń di bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ tó bá dàbí pé iṣẹ́ fẹ́ ṣókì bákan ó ṣe ṣe kẹ́ padà rí support lọ́tùn lósì. Àwọn èèyàn lè support yín dáadáa lọ́jọ́ sí tòní, tó sì jẹ́ pé iṣẹ́ tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní àwọn èèyàn á believe yín dáadáa ju sí tẹ́lẹ̀ lọ. Àwọn èèyàn á dúró tì yín, wọ́n á gbárùkù tì yín dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín gan kẹ́rí connection lọ́jọ́ tòní. Ẹ ṣáà fọkàn sí gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe, ẹ fẹ̀mí sí iṣẹ́ tẹ́ bá ń ṣe, ẹ má wulẹ̀ ṣèmẹ́lẹ́ nídìí iṣẹ́ lọ́jọ́ tòní, ẹ má ṣọ̀lẹ látàrí pé ó ṣeé ṣe kẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní jẹ lọ́jọ́ tòní dáadáa. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín, tó ṣe é pé lè ráwọn nǹkan tó lè yá ayé yín padà sí rere, tó lè sọ ayé yín dọ̀tun lọ́jọ́ ti tòní. Ẹ lè ráwọn àǹfààní jẹ dáadáa lọ́jọ́ tòní, kò sí wàhálà kò sí ìdààmú rárá. Ẹ bá gbogbo èèyàn ṣe lọ́jọ́ tòní, ẹ má ṣàṣàyàn rárá. Ẹ rí dájú pé ṣe dáadáa sáwọn èèyàn, káwọn èèyàn náà ṣe dáadáa sí yín padà. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ ayọ̀jọ́ ìdùnnú. Ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn àǹfààní ọ̀nà jíjìn ó ṣe é ṣe kó kanlẹ̀kùn yín lówùúrọ̀ ọjọ́ tòní. Ẹ lè gbúrò kèrèkè dunnú kẹ́ gbúrò kèrèkè yẹ lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọ tó ṣe é para yín máa yá gágá yàtọ̀, ó sì lè jẹ́ pé ó ṣeé ṣe kẹ́ láwọn kankan tó ṣe é pé á fẹ́ máa ṣarajọ bí àwọn iṣẹ́ tó ṣe é pé fẹ́ mójútó, torí tó bá ti ń di bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ó ṣeé ṣe káwọn ìyípadà kankan máa wáyé. Even àtàárọ̀ láti bẹ̀rẹ̀ a ṣe ní bí ìgbà pé mo wá ní láti mójútó iṣẹ́ mi báyìí o, ọ̀rọ̀ iṣẹ́ mi ni mo tún fẹ́ mójútó báyìí, kò sí nǹkan mi. Ọ̀rọ̀ iṣẹ́ yín báyìí lẹ́fẹ̀ẹ́ mójútó kankan lọ́jọ́ ti tòní, tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kẹ́rẹ́ àṣeyọrí ṣe lórí àwọn kankan, tàbí kẹ́rẹ́ àwọn kankan sẹ́ẹ̀tì tí ò tí ì sẹ́ẹ̀tì dáadáa nù bí iṣẹ́ yín tó ṣeé ṣe kí ẹ rí tò lọ́jọ́ tòní tí gbogbo àti tò dáadáa. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín, tó ṣe é pé kò ní sí wàhálà kò ní sí ìdààmú. Ipò tẹ́ máa wà láwùjọ máa tayọ yàtọ̀. Tẹ́ bá ń jáde lọ kẹ́ múra dáadáa kí ẹ̀dùn rí lójú ló dára, kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ ló dára. Bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹ́rí àǹfààní ìdàgbàsókè kan sí ní ààyè iṣẹ́ yín lọ́jọ́ tòní tá sì dùn mọ́ yín nú. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín, kò sí wàhálà kò sí ìdààmú. Lówùúrọ̀ tẹ́ bá jí ara yín jẹ́ gágá, nǹkan yín á búrẹ́kẹ́, ẹ máa rọ́pọ̀ opportunity dáadáa, àǹfààní á wọlé fún yín dáadáa. Ṣùgbọ́n tó àtọjọ́ tòní bóyá àwọn àǹfààní iṣẹ́ tó wọlé lẹ́fẹ̀ẹ́ máa ṣàmójútó rẹ̀, tó ṣe é pápá bí kí ẹ fẹ́ bísí díẹ̀ kí ìrọ̀lẹ́ tó lẹ́ iṣẹ́ yín á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. Indigo jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ yìí ọjọ́ ìfà ló jẹ́, ọjọ́ tó ṣe é pé máa jì fún rere dáadáa lọ́jọ́ ìjẹ́ o. Ọjọ́ tó ṣe é pé ìwà yín ìṣesí yín ó máa jẹ́ tó ṣe é pé abátọ ọmọ aráyé mu, kò ní bí ọmọ aráyé náà rárá. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ráǹfààní ire ọ̀nà jíjìn akànlẹ̀kùn yín kokoko lọ́jọ́ tòní. Ire òjijì á wọlé fún yín lọ́jọ́ tòní. Àwọn kankan máa wọ̀nyí gan ṣe tó ṣe é pé ẹ̀ plan rárá tẹ́lẹ̀, tó ṣe é pé máa ṣe tó ṣe é pé lójijì nǹkan náà sì bí ìfà fún yín lówùúrọ̀ ọjọ́ tòní. Púpọ̀ náà ìtẹ́ ń lò ràwọ̀ ẹlẹ́ máa jìfà dáadáa lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer àwọn nǹkan tó dàbí opportunity èyíkéyìí ire èyíkéyìí tó ti jẹ́ ti yín tọ́lọ́ ti kádàrà mọ́ yín kó má jẹun àpínlẹ̀ o, kó má jẹ́ nǹkan tó ṣe é pé ẹlòmíì àgbàrí mọ́ yín lọ́wọ́. Ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní, tó ní gbọ́jọ́ tòní ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú yín ló jẹ́. Tó àtọjọ́ tòní lè máa fi ráyọ̀ lè máa fi rí ìdùnnú. Púpọ̀ ní máa rí nǹkan tó jọ mọ́ ìrìn àjò lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kẹ́ travel bákan lọ́jọ́ tòní. Travel yẹn sì lè bí àǹfààní ó sì lè bí ire fún yín lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín, tó ṣe é pé nǹkan yín máa bẹ̀ sí búrẹ́kẹ́. Púpọ̀ ní ilẹ̀ máa ní àwọn ìdí àkàn àwọn ìmọ̀ kan tó ṣe é pé máa mọ̀ lọ́jọ́ tòní táwọn gbèsè ayé yín lọ́wọ́. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú. Ó ṣeé ṣe kẹ́rí ìkópadà ire nínú gbèsè ayé yín lénìí. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára,
ire owó gan lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní, pàápàá nǹkan òjijì lè ṣẹlẹ̀ tó ṣe pé á change life fún yín lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer lé lórí kí lè wáyé. Magenta jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn tó lólùfẹ́ yín ó ṣeéṣe kó wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Lówùúrọ̀ ṣáájú ó ṣeéṣe káwọn kankan tó dàbí iṣu kéékèèké kó fẹ́ wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín tó dàbí ìgbà pé iṣu náà kò ní pẹ́ tá fi rọlẹ̀, slight issue náà ni tó sì jẹ́ pé padà rọlẹ̀ tí ò ní sí wàhálà tí ò ní sí dààmú. Ṣùgbọ́n o ní tẹ̀lé àwọn àǹfààní kan máa wọlé fẹ́yìn náà lọ́jọ́ tòní. Ẹ̀yin náà ẹ tọwọ́ fà bẹnu látàrí pé ire ìfà lè wọlé fún yín lénìí. Ire lè wọlé níbi tẹ́ ẹ̀ tiẹ̀ ṣiṣẹ́ sí rárá lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa rí gbádùn, ẹ máa rí dùnú, ẹ máa ráyọ̀ lọ́jọ́ tòní. Ara yín sì máa yá gágá dáadáa pẹ̀lú púpọ̀ nínú yín lọ́jọ́ ti tòní tó ṣeéṣe kí ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀gá yín, ìbáṣepọ̀ yín àtàwọn àná, ìbáṣepọ̀ yín àtàwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí kó wọnú ara dáadáa. Nǹkan tó wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín ó máa yanjú pátápátá tó ṣe pé intimacy yín máa dìbò dáadáa lọ́jọ́ tòní. Púpọ̀ nínú yín gan ṣeéṣe kí ẹ fẹ́ máa ní higher libido lọ́jọ́ tòní bí ìgbà pé kẹ́ súnmọ́ olólùfẹ́ yín ló sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ìyá bí kí ìbáṣepọ̀ yín kó strong dáadáa kó wọnú ara dáadáa. Ọjọ́ tòní ọjọ́ tó dára púpọ̀ ló jẹ́ fún yín láti fi rí dájú pé ẹ mójútó àwọn nǹkan tó jọmọ́ gbèsè ayé yín, ẹ ro àròjinlẹ̀ nípa life yín, ẹ introspect nǹkan tẹ́ bá rí mú jáde ń bẹ̀rù ṣíṣe kó ran ayé yín lọ́wọ́. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín tíṣẹ́ yín á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín náà dára. Ire owó náà lè wọlé fún yín lénìí. Ẹ jìnnà sí èròkèrò tẹ́rẹ̀kèrò yẹn ó ṣeéṣe kó manifest kẹ́kẹ́ sára púpọ̀. Burgundy jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rírì Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú lọ́jọ́ ìjẹ́ pẹ̀lú. Ṣùgbọ́n ó ṣeéṣe kí àwọn nǹkan tó dàbí àìgbọ́ra-ẹni-yé kan àbí argument kan àbí issue owó kan kó fẹ́ wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní. Tẹ́ bá kọ́kọ́ jí lówó ọjọ́ tòní, àwọn nǹkan tí ò tí tò tẹ́ ń wò pé ẹ ní láti ṣàrẹ́gímẹ́ǹtì òun lẹ́ẹ̀ máa ṣàrẹ́gímẹ́ǹtì ẹ lọ́jọ́ tòní. Ẹ máa ṣàtúnṣe àwọn task yín lọ́jọ́ tòní nípele láti rí dájú pé gbogbo ẹ̀ balance. Ọjọ́ ìtúwájú ọjọ́ tó ṣe é pé lóòrọ̀ kùtù tẹ́ bá jí, tẹ́ bá ṣe ń busy, ẹ busy gidi gan tó ṣe é pé àwọn task yẹn máa fẹ́ yanjú rẹ̀. Ó sì dára kẹ́ yanjú àwọn nǹkan tó wà lọ́rùn yín kíákíá lọ́jọ́ tòní. Bákan náà sì rí ọjọ́ ìjọ tó ṣe é pé ọjọ́ olólùfẹ́ ló jẹ́. Suddenly ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní àwọn connection kan pẹ̀lú olólùfẹ́ yín tí lè fẹ́ bí kí ó wù yín láti wà papọ̀, láti spend time together, láti lọ àkókò papọ̀. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ olólùfẹ́ lọ́jọ́ ìjẹ́ o, ṣùgbọ́n wọ́ọ̀rọ̀ lọ́jọ́ tòní ẹ kíyèsára, ẹ má fowó báyàn ṣeré rárá lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kán ta yín, kẹ́ fẹ́ pàdánù owó tàbí kẹ́ fẹ́ ní fàǹfà kan tó jọmọ́ ti owó pẹ̀lú èèyàn lọ́jọ́ ti tòní o. Bóyá ẹ̀yin gangan lẹ fẹ́ ṣe sàárà owó fún èèyàn lọ́jọ́ tòní, ẹ kíyèsára pẹ̀lú nǹkan tó jọmọ́ owó àbí nǹkan ní kan lọ́jọ́ ti tòní. Ẹ má fi nǹkan ní tàfàlà, ẹ má engage pẹ̀lú èèyàn láti jọ tàn kankan papọ̀ tó jọmọ́ owó lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni èèyàn tó lólùfẹ́ yín owó lè cause issue láàrin yín lọ́jọ́ ti tòní tàbí àǹfààní kan lè cause issue láàrin yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ má jẹ́ kí ìyẹn cause wàhálà àbí ìjà tó máa di ran tó lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára ọjọ́ tòní ó gbọgbọ́n, ó gbàmọ́, ó gbòye. Àwọn nǹkan nìyí ẹ má fi tàfàlà. Nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ kówó lé lórí lọ́jọ́ tòní ẹ rí dájú pé sọ́ dìgbà mìíràn, pàápàá lọ́wọ́ lọ́jọ́ tòní ẹ rí dájú pé sọ́ dìgbà mìíràn kó má jẹ́ pé padà dà sí pé ta ló ní kí n ṣe báyìí o, owó tí mo fẹ́ náà ti pọ̀ ju bó ṣe yẹ lọ ṣá. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi rí dájú pé ẹ wá bí ìrẹ́pọ̀ ṣe fẹ́ wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín. Ìfàǹfà tó bá sì ń wáyé láàrin èèyàn àtèèyàn tó jọmọ́ ti opportunity, ẹ ṣe prayer dáadáa kí ó lè já mọ́ yín lọ́wọ́ ni o, kó má sí wàhálà, kó má sí ìdààmú. Ṣẹ́yìn máa lọ bó ṣe kó lọ. Bá ṣe pé èèyàn tó lólùfẹ́ yín lè rí bákan díẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ṣùgbọ́n á padà lọ dáadáa. Ire owó lè wọlé fún yín lénìí. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ire ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé lóòrọ̀ kùtùkùtù tẹ́ bá jí, ẹ jí tí dùnnú, ẹ jí tayọ̀tayọ̀ tó ṣe é pé ara yín á máa yá gágá, inú yín á sì máa dùn sí bí ìgbà pé Ọlọ́run ti bá mi ṣe. Ọjọ́ tòní á rọrùn, ọjọ́ tòní á sunwọ̀n. Nǹkan tó máa múnú yín dùn báyìí lẹ́fẹ̀ẹ́ ṣe lọ́jọ́ tòní ó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ tẹ́ra yín lọ́rùn, ẹ múnú ara yín dùn. Àsìkò yín gangan la wà. Mo fi àkókò yìí kí gbogbo ẹ̀yin tẹ́ ń lò ra ọbẹ̀ gbìn pé happy birthday to you all. Ìgbà ọdún ìṣẹ́jú kan ló máa jẹ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Àsìkò yín la wà, season yín gangan la wà lásìkò yìí báyìí. Ẹ rí dájú pé ẹ fè ní wá ìdùnnú fúnra yín, ẹ fè ní wá ayọ̀ fúnra yín o. Ẹ dùnra yín nú dáadáa, ìdùnnú tí ò lẹ́lẹ́gbẹ́, ẹ gbéra yín jáde kẹ́ ṣe fàájì ara yín dáadáa lọ́jọ́ sí tòní. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ tó bá ti ń di bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́, ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa kẹ́fì àwọn kankan, kẹ́ fẹ́ máa observe, kẹ́ fẹ́ máa wò pé life mi ṣe ibi tó yẹ kó wà lélẹ̀, ṣé ibi tí ò yẹ kó wà lélẹ̀, báwo mo fẹ́ fix ẹ̀,
báwo mo fẹ́ ṣe, ọgbọ́n mo fẹ́ dá, ẹ fẹ́ máa ṣàtúnṣe nípa life yín, ẹ fẹ́ máa ṣàtúntò. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní o. Ẹ plan wẹ́wẹ́ dáadáa lọ́jọ́ tòní, ẹ plan life yín, ẹ bẹ̀rẹ̀ sí ronú àròjinlẹ̀ nípa pé báwo máa ṣe, ọ̀nà òní mo máa gbé gbà tí gbogbo àfikún régé, ẹ sẹ́ẹ̀tì àwọn kan tó bá dàbí ìgbà pé kò tí ì tó nígbèsí ayé yín kí gbogbo ẹ di títò. Ẹ máa bízì púpọ̀ lọ́wọ́ lọ́jọ́ tòní, ẹ máa bízì dáadáa torí àwọn kankan lè wọlé bíi task lọ́tùn lósì tó ṣe pé a fẹ́ stress yín díẹ̀. Lórí àtúnṣe náà ni o, gbogbo stress tẹ́ bá go through pátápátá ire ló máa padà dà fún yín láṣẹ ní ọwọ́ Ọlọ́run Ọba. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín láti fi ṣàmójútó gbogbo nǹkan tó wà nígbèsí ayé yín, láti jẹ́ kí gbogbo ẹ̀ tó pátápátá tí ò fi ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Iṣẹ́ yín á lọ dáadáa lénìí, bá ṣe pé yàn tó lólùfẹ́ yín á dára, ire ó lè wọlé fún yín lénìí. Kódà ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kó da yín mọ̀ sí yàtọ̀ láyìíkáyìí tẹ́ bá wà. Kẹfẹ́ yọ bí ọjọ́ lọ́jọ́ tòní táwọn èèyàn sì láìkí yín dáadáa. Wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yín ẹ máa ríre ìdùnnú, ẹ máa ríre ayọ̀ lọ́jọ́ tòní. Ó lè kọ́kọ́ dàbí ìgbà pé àwọn kan tó jẹ mọ́ family responsibility àbáwọn kan tẹ́ fẹ́ mójútó nínú ilé ó lè fẹ́ dàbí ìgbà pé ó pọ̀ lọ́rùn yín lọ́jọ́ tòní. Lówùúrọ̀ tẹ́ bá jí bí ìgbà pé báwo mo fẹ́ ṣe lè, ọ̀nà òun fẹ́ gbà. Ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ o, ẹ máa rí dùnnú, ẹ máa rí ayọ̀ dáadáa lọ́jọ́ ti tòní. Àǹfààní á wọlé fún yín látọ̀nà jíjìn lọ́jọ́ ti tòní. A máa rí opportunity kan lójijì ni o, lójijì ire òjijì kan á wọlé fún yín látọ̀nà jíjìn lọ́jọ́ tòní, tàbí látọ̀dọ̀ èèyàn kan tó ṣe pé respect dáadáa lọ́jọ́ tòní. Àǹfààní yẹn lè jẹ́ àǹfààní ìmọ̀, ó lè jẹ́ àǹfààní owó, ó lè jẹ́ àǹfààní ìkéyìí tó ṣe pé a ṣe yín láǹfààní tá múnú yín dùn, tá máa yọ yín kú lọ́jọ́ ti tòní. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú lọ́jọ́ ìjẹ́ fún yín o, tó ṣe pé ẹ máa padà rí dùnnú, ẹ máa rí ayọ̀, ẹ máa ráwọn kan tá tẹ́ yín lọ́rùn dáadáa lọ́jọ́ tòní. Ó dára kẹ́ fọjọ́ tòní kẹ́ fi wá bí nǹkan yín ṣe fẹ́ dàgbàsókè, bí nǹkan yín ṣe fẹ́ kẹnu sí. Ẹ máa ní àwọn kan tó jọmọ́ bíi expansion lọ́jọ́ tòní lórí àwọn kan tó jọmọ́ nǹkan dáadáa èyí tí ẹ ní. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ ti tòní ó ṣeéṣe kẹ́ kọ́kọ́ jí kó dàbí ìgbà pé ẹ ní láti mójútó àwọn kankan nínú ilé bá ti ṣe sọ, ẹ mójútó dáadáa. Ẹ kọ bí ara sáwọn nǹkan tí yunifásitì bá ti ń gbé wá lọ́jọ́ tòní kẹ́ sì ṣàmójútó. Ìfà wà, ìdùnnú wà, ayọ̀ wà fún yín dáadáa lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni ìrìnàjò wà lẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ìrìnàjò náà lè jẹ́ ìrìnàjò òjijì lọ́jọ́ ti tòní tó ṣe pé ìrìnàjò náà ire báyìí ni yóò jẹ́, ire báyìí ló máa bí láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire ó lè wọlé fún yín lénìí. Olive green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín ẹ ṣeéṣe kí àwọn kan tó dàbí ìfọ̀rọ̀wérọ̀ kan kó wáyé láàrin èèyàn àtèèyàn lówùúrọ̀ ọjọ́ tòní, bí agreement kan lè wáyé láàrin èèyàn àtèèyàn. Ẹnu yín lè máa yọ̀ dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣọ̀rọ̀ sọ lọ́jọ́ tòní, gbogbo secret yín kọ́ ni kẹ́ sọ jáde. Bákan náà sì rèé, gbogbo ọ̀rọ̀ kan ni kẹ́ dá sí, ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ lọ́nà tó bá gbà wọ́n láì fún yín lọ́wọ́. Ẹ fi ọ̀rọ̀ polówó ọjà yín, ẹ fẹnu ṣe gbogbo nǹkan yín lọ́jọ́ tòní, ẹ fẹnu béèrè oore, ó ṣeéṣe kẹ́ rí àǹfààní látara pé ẹ fẹnu béèrè nǹkan lọ́jọ́ ti tòní. Ṣùgbọ́n gbogbo ẹ̀ tó bá ti ń di bí ọwọ́ aago 11, 12 títí dé àṣálẹ́ bẹ́ẹ̀, ọjọ́ tòní ó ṣeéṣe kí ẹ fẹ́ wá ní àwọn kankan tó ṣe pé ẹ fẹ́ ṣe nílé, tàbí kọ̀ọ̀kan yín máa fà sí ilé bí ìgbà pé ohun mi kì í tiẹ̀ délé, ohun mi kì í rí màlẹ́bí mi ó ti tójọ́ mẹ́ta, ọkàn yín lè máa fà sí wọn. Tó bá yẹ pé ọ̀nà yín jìn sí ilé, ó ṣeéṣe kọ̀ọ̀kan yín máa fà sí ilé lọ́jọ́ tòní. Ó dára kẹ́ pé ilé kẹ́ gbóhùn wọn lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sí màlẹ́bí tó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Àyíká yẹn wá dàbí ìgbà pé àwọn kan tí ò tiẹ̀ tó ń bẹ̀ bí kò tó, á dàbí ìgbà pé kẹ́ súnmọ́ family, á dàbí ìgbà pé kí ẹ wà pẹ̀lú wọn ló máa rí. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ti tòní o. Ẹ sì rí dájú nípa ìka ibikíbi tẹ́ bá wà, ó wà nímọ̀ tó tó lọ́jọ́ tòní kí àǹfààní àti ire gbogbo kó lè wọlé tọ̀ yín wá. Ọjọ́ tòní ẹ̀yin tẹ́yin iṣẹ́ láti ilé, ó ṣeéṣe kẹ́ rí ìfàjẹ́ kẹ́ rí àǹfààní jẹ lọ́jọ́ tòní. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ẹ rí dájú pé ẹ connect pẹ̀lú family lọ́jọ́ tòní. Ẹ ṣe condemn, ẹ wò wọ́n dáadáa, ṣàlàáfíà lọ́wọ́, àṣé kò sí wàhálà, àṣé kò sí dààmú, ṣé lè ń dùn. Ẹ rí dájú pé ẹ béèrè wọn. Ẹ kọ bí ara sí màlẹ́bí lọ́jọ́ ti tòní. Ọjọ́ family lọ́jọ́ tòní jẹ́, ẹ fi jì fún family ló dára. Iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire ó lè wọlé fún yín lénìí. Baby pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Ṣáájú lówùúrọ̀ ó ṣeéṣe kí àwọn àǹfààní kan tẹ́tí ń retí àbí ire owó kan kó wọlé fún yín, tẹ́tí ń stress ara yín lé lórí, ó ṣeéṣe kó padà click, kó padà bìge fún yín lówùúrọ̀ ọjọ́ tòní. Ẹ ṣe prayer, ire tẹ́ ń lé tẹ́ ń fẹ́ kó tó yín lọ́wọ́ lówùúrọ̀ ọjọ́ tòní. Àwọn kan tó ń wọ̀nyí láti kówó lé lórí, láti rà lọ́tùn lósì, tẹ́tí ń wò pé mo máa nídìí owó fún gbà, mo nídìí owó lé, mo nídìí owó responsibility kan, ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹ́ rí àǹfààní ẹ̀jẹ̀ ní ọjọ́ tòní tó ṣe pé ẹ̀rì ṣe lówùúrọ̀ ọjọ́ tòní ṣáájú. Ṣùgbọ́n tó bá ti ń di bí ọwọ́ ọ̀sán bí aago 12 lọ ìsàlẹ̀ bẹ́ẹ̀, possibility wà kó ṣe pé àwọn kankan máa fẹ́ wáyé
tó máa dàbí ìfọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àtèèyàn lọ́jọ́ ti tòní. Àwọn èèyàn àtàwọn tó dàbí ẹ̀gbọ́n àtàbúrò yìí náà á fẹ́ máa wọnú ara dáadáa tó ṣeé ṣe kó ṣe pé púpọ̀ nu wọn ẹ lè ní connection tó dára púpọ̀ lọ́jọ́ ti tòní. Ẹ lè ráǹfààní jẹ látara wọn gan náà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn kan tó jọmọ́ travel kéékèèké ó ṣeé ṣe kó fẹ́ wáyé lọ́jọ́ tòní ní àyíká yín lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú. Ọjọ́ ìjọ tó ṣe pé ní láti lo ọ̀rọ̀ ẹnu yín láti fi béèrè ire, láti fi béèrè àánú. Ẹnu yín báyìí lórí wà, ẹnu yín làṣẹ wà lọ́jọ́ tòní. Ẹ fẹnu polówó ọjà yín, ẹ fẹnu béèrè àǹfààní, ẹ fẹnu ọra yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ẹ fẹnu ṣe prayer. Ẹ bá lè ṣọ́bẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí, tẹ̀sí lè fẹnu pọ́n nǹkan yín lé, gbogbo nǹkan adùn ìgbà lọ́jọ́ tòní. Iṣẹ́ yín gbà lọ bó ṣe kó lọ, tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín gbà dára. Ire owó gan lè wọlé fún yín látara ṣíṣe bẹ́ẹ̀. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tábí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín. Ọjọ́ ire ló jẹ́ pẹ̀lú. Bó tilẹ̀ jẹ́ pé lóòrọ̀ kùtù ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ fẹ́ lose trust kékeré kan nínú èèyàn tí ó súnmọ́ yín. Bóyá slight issue lè wáyé láàrin yín ní ọjọ́ ti tòní. Slight issue yẹn lè jọ mọ́ bóyá nǹkan kan tẹ́ ti jọ plan tẹ́lẹ̀ àbí nǹkan kan tẹ́ ti jọ agree tẹ́lẹ̀. Ẹni yẹn lè máa fẹ́ mú àdéhùn ṣẹ bákan lẹ́yìn òwúrọ̀ ọjọ́ tòní tó ṣe pé gbogbo ẹ máa fẹ́ padà dàbí ìgbà pé alágbájá yìí ò dẹ̀ sọ báyìí kí ló ń ṣẹlẹ̀ gangan, tó ṣe pé ó ṣeé ṣe kí gbogbo ẹ padà níyànjú tí ò ní sí wàhálà, tí ò ní sí dààmú. Bákan náà sì ire wà fún yín lọ́jọ́ ti tòní o. Ire wà fún yín dáadáa lọ́jọ́ tòní látara akitiyan yín, látara ìgbìyànjú yín. Ó ṣeé ṣe kí ẹ ráǹfààní jẹ lọ́jọ́ tòní. Stress díẹ̀ lè wáyé láàárọ̀ ṣáájú, ṣùgbọ́n ẹ máa padà rí ire lóòrọ̀ ọjọ́ tòní. Lẹ́yìn stress náà kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Gbogbo àdún ìgbà lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pọ́jọ́ owó ló jẹ́, ọjọ́ ọlá ló jẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ yín ṣeé ṣe kí àwọn ire kan kó wọlé fún yín lénìí tó ṣe pé á tó yín láti yanjú àwọn nǹkan tó dàbí ìṣòro kéékèèké kan ní àyíká yín ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín. Ẹ mú sùúrù lórí ohunkóhun. Ẹ má jẹ́, ẹ má fàfàfà pẹ̀lú èèyàn. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe. Ẹ plan ló dára. Ẹ má rush, ẹ má kú gìrìgbénú lórí nǹkan tó dàbí opportunity èyí tí èèyàn kan ti promise yín tẹ́lẹ̀. Ó ṣeé ṣe kó ṣe pé àwọn náà bóyá àwọn kan ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn tó ṣe pé a fẹ́ nídìí pé kí ẹ ní understanding láti rí dájú pé gbogbo ẹ lọ bó ṣe yẹ kó lọ. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Kódà ìbáṣepọ̀ yín àti family gan ó lè sùn dáadáa lọ́jọ́ sí tòní. Ire owó gan lè wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹ ṣáà tẹpá mọ́ṣẹ́. Stress yìí ní abáyọ̀ abídùnnú fún yín. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú. Aquarius tábí láàrin January 20 sí February 18. Ọjọ́ ìjọ tó dára ló jẹ́. Ó kàn jẹ́ pé ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní àwọn kan tó kàn lè dàbí issue kékeré ó lè wáyé lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Bóyá láàrin èèyàn àti olólùfẹ́ yín náà ni, bóyá fàǹfà lórí nǹkan kan tẹ́ ẹ̀ ń retí látọ̀dọ̀ wọn, tàbí kó ṣe pé ẹ̀yin lẹ́ẹ̀ máa fẹ́ máa pìtì wọn pé lágbájá báyà ọ̀rọ̀ owó ẹ kíyèsára, ẹ sọ fún olólùfẹ́ yín kó kíyèsára pẹ̀lú àwọn kan ní wọn. Bóyá owó ni, bóyá jewelries ni, kó má bàjẹ́ mọ́ wọn lọ́wọ́, kó má jẹ́ pé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ máa bá wọn pìtì wọn, tàbí kó má lọ kọ́ọ̀sì nǹkan tó ṣe pé a fẹ́ ná yín ní owó lọ́jọ́ ti tòní. Ẹnì kan kíyèsára dáadáa ní ọjọ́ ti tòní. Ọ̀rọ̀ lọ́jọ́ tòní àsìkò tó wá sensitive ló jẹ́. Ẹ ṣọ́ra ṣe. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni play yín pẹ̀lú ọ̀rọ̀ owó. Lẹ́yìn ìbàjẹ́ olólùfẹ́ yín, ìbàjẹ́ ọ̀gá ibi iṣẹ́ yín, ìbàjẹ́ ẹnikẹ́ni ó ṣeé ṣe kí fàǹfà tó dàbí àǹfààní kan àbọ̀ opportunity kan kó fẹ́ kọ́ọ̀sì issue díẹ̀ lọ́jọ́ ti tòní. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, ẹ máa rí dùnnú, ẹ máa rí ayọ̀, ẹ máa rí ire gbámú nǹkan kí nǹkan tẹ́ ń ṣe ní iṣẹ́. Ẹ máa ránfààní òjijì lọ́jọ́ tòní ní àtàrà ẹ̀ o. Ẹ máa rí ire òjijì lọ́jọ́ tòní látara ẹ̀ tó ṣe pé lójijì ẹ máa ní recognition lójijì. Àwọn èèyàn á nífẹ̀ẹ́ yín, wọ́n á fẹ́ràn yín. Á dàbí ìgbà pé ẹ̀yin gbogbo aráyé ń nífẹ̀ẹ́ sí. Á dàbí ìgbà pé ẹ̀yin gbogbo aráyé ń wò lójú. Ọjọ́ tòní ó dára kí ẹ múra dáadáa, kí ẹ dùn rí lójú. Ẹ wá ní ìrẹ̀lẹ̀ dára o. Kẹ má wulẹ̀ gbéraga rárá. Ìrẹ̀sílẹ̀ ó jẹ́ nǹkan tó ṣe pé ó máa ràn yín lọ́wọ́ dáadáa, tó ṣe pé ó lè tún fà yín sókè, ó lè tún sọ yín di ńlá ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní gbogbo nǹkan yín á lọ lọ́wọ́ rọ̀wọ́, lọ́wọ́ rọ̀sẹ̀. Lóòtítọ́ tẹ bá jí bí gbà pé báwo lẹ fẹ́ ṣe ara yín, ìrònú lè gba ọkàn yín rẹpẹtẹ. Ẹ lè máa rò lọ́tùn lósìn pé kí ni mo fẹ́ ṣe báyìí, báwo mo fẹ́ plan ẹ̀, báwo mo fẹ́ ṣe, tó sì jẹ́ pé Ọlọ́run ti padà bá yín tẹ ẹni góòdù kalẹ̀ tó ṣe pé dúró lé lórí tí gbogbo nǹkan yín tá fi di ìrọ̀rùn. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, tó ṣe pé àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí bí àwọn ẹ̀gbọ́n àbábúgbò ìbáṣepọ̀ yín máa wọnú ara. Àwọn tó rọ̀gbà yín kànà bóyá àwọn tẹ́jọ́ ń gbé ni àbáwọn tí ó ṣe pé ẹ jìnnà síra yín. Ó ṣeé ṣe kí ẹ ní good communication. Ó ṣeé ṣe kí wọ́n ràn yín lọ́wọ́ gan pẹ̀lú àmọ̀ràn tàbí pẹ̀lú àwọn ìgbìyànjú kan tó ṣe pé á ràn yín lọ́wọ́ lórí current situation tí ẹ wà. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní agbára á dìde nínú ọkàn yín bí ìgbà pé nǹkan yìí gbọ́dọ̀ yí padà, ayé mi gbọ́dọ̀ yí padà, tó sì jẹ́ pé ìyípadà yín náà lẹ́ẹ̀ máa wá. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín. Miss day ló jẹ́ o. Ẹ kíyèsára pẹ̀lú kìlọ̀ ta kì í nílẹ̀ ọ̀ṣáájú láàrin èèyàn àtèèyàn lórí nǹkan tó dàbí owó àbí nǹkan kan. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Iṣẹ́ yín á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Ire owó lè wọlé fún yín lénìí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 lóòrọ̀ kùtù sí aago 9 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ omi tí kì í ro Pisces tábí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́.
ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yín ó ṣeé ṣe kẹrí sọ́pọ́ọ̀tì ìgbárùkù tí kò ṣe yín bí ìgbà pé kẹ wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ pẹ̀lú àwọn alásùnmọ́ yín lówùúrọ̀ ọjọ́ tòní á dàbí ìgbà pé wà bored bí ìgbà pé kẹ́kọ̀ọ́ mix pẹ̀lú àwọn èèyàn kẹ́ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ káwọn náà bá yín ṣe pẹ̀lú ìfẹ́ ó ṣeé ṣe káǹfààní dìde látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ lọ́jọ́ tòní ẹ free láti bá àwọn èèyàn ṣe lówùúrọ̀ ṣùgbọ́n tó bá ti ń di bí aago 11 sí 12 ọ̀sán ó máa ṣe bí ìgbà pé àbí kẹ́kọ̀ọ́ isolate ara yín bí ìgbà pé ẹ̀ ní ìdàtí àwọn ṣètò ara yín pẹ̀lú ẹnikẹ́ni mọ́ bí kẹ́ dáwà la máa rí ẹ máa bẹ̀rẹ̀ sí ní àwọn kan tó jọmọ́ bíi mood swing gádà bí ìgbà pé ẹ̀mí inú yín fẹ́ máa jí yín láti máa bá yín sọ àwọn kankan ẹ bá sọ orun ọ̀sán gan lọ́jọ́ tòní ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹ́ láàlà àwọn aláìsí máa ní àwọn kan tó ń sọ nípa láìfún yín lọ́jọ́ tòní àwọn kan tí ẹ̀ ń ṣe tẹ̀ ń wá ṣèyọrí lé lórí òun ni kí ẹ wulẹ̀ bánú sọ lé lórí o ẹ bánú sọ dáadáa ẹ wo àròjinlẹ̀ nípa láìfún yín nǹkan kan lè jáde ńbẹ̀ tàbí kóhun kan bá yín sọ̀rọ̀ pé lábájá báyìí ni kò ṣe ìrìn àjò báyìí ni kò tọ̀ tó sì jẹ́ pé ó máa rí bí ẹ ṣe ń fẹ́ gangan gẹ́lẹ́ ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé ní láti jìnnà sí ìbínú ẹ jìnnà sí ariwo ẹ wà hólì ẹ wà lórí ọwọ́ yín látòwúrọ̀ ìsìdí bí ọwọ́ aago 11 ẹ free láti bẹ́nikẹ́ni ṣe bó ṣe wù yín kò sí wàhálà kò sí ìdààmú ṣùgbọ́n o tó bá ti ń di bí ọwọ́ aago 12 títí di àṣálẹ́ gbọ̀n ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní di private time tó lásìkò yẹn ṣeṣe káwọn spirit kan fẹ́ máa rògbà yín ká tó ṣe pé spirit yìí á fẹ́ máa tọ́ yín sọ́nà nípa ìgbésí ayé yín ó sì dára kẹ́ ẹ tẹ̀lé tẹ́ bá tẹ̀lé ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ kò ní sí wàhálà kò ní sí ìdààmú iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ bá ṣe gbìyànjú tó olólùfẹ́ yín náà dára ire owó gan lè wọlé fún yín látara bẹ́ẹ̀ bí jíjẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run bọ olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.